àti bu ọ̀gá rẹ̀ ó bu ọba wa ni àwa náà àti bu ọ̀gá yín. Mo fẹ́ kó wàláì mo fi anabi Muhammadu búra jẹ́ sọ fún ọ wàláì Iran ga ẹni bẹ̀rù sẹ́mi mo jẹ́ olè kó mo jẹ́ mo sọ fún ọ tẹ́ bá ẹ fẹ́ lọ nínú gbóhùn kẹ́ lọ wa bandit mo fi Ọlọ́run búra ìpè wa á lọ àwa náà àfẹ́ bandit ń gbé Yorùbá ń gbé Fúlàní àbí báwọn kọ ìwọ náà máa bẹ́ẹ̀. Yorùbá ilé wa ni àwa la ní ilẹ̀ Yorùbá àwa Fúlàní àti àwa la ní tó bá fi tó ṣe tó bá jẹ́ pé Yorùbá nìkan yóò tó ilẹ̀ Yorùbá ṣe kò lè tún ṣe yóò dìjà ni tó bá jẹ́ pé Fúlàní nìkan yóò tún ṣe kò lè tún ṣe yóò dìjà ni àbí báwọn kọ láì jẹ́ bandit ẹ̀mí ọmọ ìlú mo jẹ́ mo ní business náà so ti get jáde pé gbogbo Yorùbá àmọ́ mọ́ jáde pé Sunday Igboho ọba wa tó dákọ̀ kò dábà wọn ọba wa gbà ní ṣebí ẹ̀yin náà torí mo ti sọ̀rọ̀ lórí rẹ̀ jẹ́ kẹ́ máa pè mí pé báyìí wo túláàsì ni kò gbọ́ ni àdàpọ̀ ká tó ilẹ̀ wá sí àbí báwọn kọ fídíò tí mo ṣe níjọ́ ni ti Sunday Igboho ní ṣe fídíò mo ní pé gbogbo Yorùbá báyìí Sunday ni mo dákọ̀ àbí báwọn kọ mo àwa nǹkan tó bí wa nú ọba wa tó dápọ̀ ṣebí Sunday Igboho ó ju 10 years tí máa ṣe kíní rẹ̀ àṣẹ fídíò fún nǹkan tó dákọ̀ ọba wa lọ́jẹ́ ká ṣe ó jẹ́ ń sọ fún ọ bandit tó sọ yìí àwa gágá àfẹ́ bandit ń gbé Fúlàní ẹ̀yin náà máa pé ń gbé Fúlàní ń gbé Yorùbá àmọ́ ìyàn ẹnìkan kò ní tó ilẹ̀ ṣe ìyàn tó pọ̀ ní yóò kọ́ lé ìyàn kan kò ní kọ́ lé àbí báwọn kọ bandit Yorùbá wà Ìgbò wà Hausa wà Fúlàní wà kò sí èdè tí kò sí àmọ́ túláàsì ni ilẹ̀ Yorùbá ilẹ̀ wa ni àwa la ní ilẹ̀ Yorùbá àwa Fúlàní àti àwa la ní tó bá fi tó ṣe tó bá jẹ́ pé Yorùbá nìkan yóò tó ilẹ̀ Yorùbá ṣe kò lè tún ṣe yóò dìjà ni tó bá jẹ́ pé Fúlàní nìkan yóò tún ṣe kò lè tún ṣe yóò dìjà ni àbí báwọn kọ ń pé gbogbo Yorùbá torí látànà àwa èèyàn tó pè mí ó ju 200 lọ ìwọ báyìí bandit ló jẹ́ kíní ló jẹ́ ń jẹ́ bandit wàláì ń jẹ́ bandit ẹ̀mí ọmọ ìlú mo jẹ́ mo ní business náà so ti get jáde pé gbogbo Yorùbá àmọ́ mọ́ jáde pé Sunday Igboho ọba wa tó dákọ̀ kò dábà wọn ọba wa gbà ní ṣebí ẹ̀yin náà torí mo ti sọ̀rọ̀ lórí rẹ̀ jẹ́ kẹ́ máa pè mí pé báyìí wo túláàsì ni kò gbọ́ ni àdàpọ̀ ká tó ilẹ̀ wá sí àbí báwọn kọ àmọ́ kùsà tó wíhùn kùsà tó bá ti lọ nínú kùsà báyìí mo fi anabi búra ẹ lọ béèrè Yorùbá ìbẹ́tì àbí Yorùbá sọ̀rọ̀ lónìí fídíò méjì ni mo fẹ́ ṣe torí kíní ó ti jẹ mí nú dáadáa torí ipò tí àwa èèyàn bù mí kò ṣe díẹ̀ èèyàn bí 3,000 ó jáde ó bù mí ẹ máa gbọ́ àwa kọ́ lába ilẹ̀ jẹ́ ẹ máa gbọ́ ìyẹn yóò jáde láti ilẹ̀ Haúsá yóò gbé gbogbo ilé rẹ̀ yóò wá sí ilẹ̀ Yorùbá tó bá ṣètò díẹ̀ yóò jókòó ẹ̀yin náà ń gba ilẹ̀ àlejò gbogbo ẹni tí ilé rẹ̀ ó ti dá fún kò ní gbé ilé rẹ̀ kó gbé lọ ilé mi àbí báwọn kọ nísìn tó bá fẹ́ tó ilẹ̀ wá sí àlejò tá máa ń gbà wọn ní máa ń dààmú wa torí Fúlàní àti Yorùbá ó ti wà ní ilẹ̀ báyìí ilẹ̀ Ọ̀yọ́ ó tu 200 years ó wà 200 years tó kọjá ilẹ̀ kò bàjẹ́ ní ọdún ilé ni ọdún 2025-2026 ní ilẹ̀ yóò bàjẹ́ èyí náà ìrònú pé àwa àlejò tí ó máa wá ẹ máa gba àlejò òun ní máa ba ilẹ̀ jẹ́ fún wa wàláhì òun ní máa ba ilẹ̀ jẹ́ fún wa torí àwa bó ṣe rí wa ń bì àwa náà fẹ́ bandit so ti get àfẹ́ bandit ó tó bá ó ti mú bandit àwa ga àwa àgbà torí tó bá ti pa gbogbo àjò fún àlàáfíà ni àbí báwọn kọ tó bá ẹ ti mú bandit tó jẹ́ bandit èpè wa àwa gbà tó bá ti pa àjò kò ní jẹ́jẹ́ kò sí ìjà kò sí kankan àmọ́ nísìn tó láti ní Fúlàní Yorùbá ó jẹ́ àlùbáríkà Fúlàní torí gbogbo ibi tó rí kára Fúlàní ni mú kára wa ẹ̀yin náà Fúlàní àwa náà Fúlàní à ń jẹ́ àlùbáríkà yìí torí gbogbo ibi tó rí iṣu Yorùbá ní gbé iṣu àbí báwọn kọ tó láti ní àjò kó ká tó ara wa sí ẹ má jẹ́ kíní tí ò tó kíní kó ba láàrin wa jẹ́ gbogbo yẹn pírọ́bùlẹ́mù tó wa ẹ̀jẹ̀ kó kẹwàá sọlẹ́sà àwa sọlẹ́sà bó ṣe é ṣe.
àti bu ọ̀gá rẹ̀ ó bu ọba wa ni àwa náà àti bu ọ̀gá yín. Wàláì ṣé ìwọ mọ̀ pé fídíò ló ti káàkiri gbogbo àwọn ènìyàn ó ti wá ìwọ kiri. Mo fẹ́ kó wàláì mo fi Ànábì Muhammadu búra jẹ́ sọ fún ọ wàláì Iran ga ẹni bẹ̀rù ṣé mi mo jẹ́ olè kó mo jẹ́ mo sọ fún ọ tẹ́ bá fẹ́ lọ ní nígbó kẹ́ lọ wa banditi mo fi Ọlọ́run búra ìpè wa á lọ àwa náà a fẹ́ banditi ń gbé Yorùbá ń gbé Fúlàní àbí báwọn kọ́ ìwọ náà ó máa bẹ́ẹ̀. Àwa abẹ́ ìṣiṣẹ́ wa bí iṣẹ́ àwọn tẹ́ ìṣiṣẹ́ wa bí iṣẹ́ wọ́n yìí pé àwa ó ti gbé ìwọ ní ọ́fíìsì abẹ́ ìṣiṣẹ́ wa bí iṣẹ́ tó di pé àwọn ọmọ sọ̀rọ̀. Ọ́fíìsì nínú ọ́fíìsì wo lẹ wà police station wo lẹ wà ń wá bá ọ Bóyá wọ́n bá mi ní police station ní báyìí. Wàláì wọ́n tẹ owó kókó ló ń wá wàláì ọ̀gá rẹ̀ òun ló fídíò sí ọba mi èmi náà mo ti dá fídíò sí fún wàláì jẹ́ sọ fún ọ àwa ń tiwa àní jalè àwa jẹ́ olè afẹ́ olè àmọ́ wàláì àní bẹ̀rù ẹni kankan wàláì àbẹ̀rù ẹni kankan. Bóyá bá wa ní oríṣiríṣi kó tó di aago méjì kó sọmọ pé wọ́n ní èèyàn bọ́ lọ pẹ́ńtà aago mẹ́rin aago méjì kó bá wa ní oríṣiríṣi. Ní ìlú wo? Ìgbòho ni. Ìgbòho àbí? Kí ló orúkọ rẹ nínú Ìgbòho ta ni ìwọ nínú Ìgbòho ta ni ìwọ kí ni orúkọ rẹ tí ń bá dé Ìgbòho. Orúkọ mi sí ìwọ bá ìwọ ti mọ bọwọ mi ti wá báyìí. Jẹ́ sọ fún ọ ìwọ gángan ni banditi èmi mo ní iṣẹ́ nísìn èmi tẹ́mi mo ní iṣẹ́ èmi wo mo ń wa ọkọ̀